káàyè má gbé kúrò gbogbo ẹ̀dá alààyè tó bá rí mi wò dáadáa. Nǹkan mẹ́rin níbẹ̀ lọ́wọ́ mi yìí, nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí dẹ̀rẹ̀ ó ju oṣólẹ̀ lọ. Mo ní o lè fi òkùnkùn bó òkùnkùn jà, jẹ́ kí kankan yí ọ dáadáa. Bó o bá nílò owó wa ní ọ̀nà tó tọ́ tí ò ní pa ọ́ lára, tí ò ní pa ọmọ lára. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n fẹ́ génìyàn láyé, gbọ́ mi, wá ní ọ̀nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Iṣẹ́ yìí ju oṣólẹ̀ lọ, gbọ́ mi dáadáa. Kí lo fẹ́ gẹ̀ẹ́tì? Iyanrìn òkun, kándù, ṣúgà ẹyọ kan pẹ̀lú iyọ̀ ìsebẹ̀. Iyọ̀ ni iyọ̀ ń jẹ́. Ó gbọ́ bí wọ́n ṣe kí olókun ni wọ́n ní ajé òkun sọ omi sọ̀bòjì. Gbọ́ mi dáadáa, gbogbo ìwọ tó ń wò mí, ajá filé rẹ ṣe bùgbé. Sórí àṣírí tí mo fẹ́ fún ẹ yìí, o lè pè é ní money withdrawal, o lè pè é ní cash out, o dẹ̀ tún lè pè é ní iṣẹ́ àánú agbénulé pawó. Gbọ́ mi dáadáa, báwo ló ṣe ṣiṣẹ́ yìí o? Lọ bá mi mú ṣúgà kóró kan lẹ́yìn ìgbà tó bá ti bu ojúlówó iyanrìn òkun sínú ike funfun. Bá mi kì ṣúgà bọ àárín rẹ̀ báyìí. Tó ti kì ṣúgà bọ, kì í bọ dáadáa kó mú yó. Gbọ́ mi, lọ wá ojúlówó iyanrìn òkun, kì í ṣe iyanrìn tí wọ́n fi ń ṣe dẹ́kì ní kó lọ bù o. Fake iyanrìn òkun wà o. So ti ṣe, ó wá bá mi gbé iyọ̀, ó dà lé lórí. Gbogbo ìwọ tó ń gbọ́ iṣẹ́ yìí, ó mọ̀ pé ìwọ náà ń jẹ àǹfààní rẹ̀ ni. Tó bá fẹ́ jó ṣiṣẹ́ fún ẹ, mo fi Ọlọ́run bẹ̀, má jẹ̀mú bẹ̀ ni wípé kó bá mi share rẹ̀ fẹ́yàn méje ó kéré jù. Káwọn náà lè jẹ àǹfààní rẹ̀ bí ìwọ náà ṣe jẹ àǹfààní rẹ̀. Ó wá bá mi mú ìmọ́lẹ̀ ẹyọ kan, ó tàn lé lórí. Tó o bá lè tàn lé lórí, gbọ́ mi, ó lè tàn sí ní ẹ̀gbẹ́. Ó máa ṣiṣẹ́. Ó wá bá mi ka Psalm 1 títí dé Psalm 150. Gbọ́ mi dáadáa, tó bá ti parí ẹ̀, anywhere tó bá ti gbé sí, tí kándù ẹ̀ bá ti jó wọlẹ̀, tó ibikíbi tó bá ti gbé iyọ̀ yìí sí, Ọlọ́run ó ju ọṣẹ oṣólẹ̀ tí wọ́n tà fún ẹ ní 250 lọ yẹn, ó jù lọ. Ó wá lọ wá owó tó bá wùn ẹ́, either 1,000 naira or 500. Ó wá gbé síbẹ̀, má jẹ́ ó kanlẹ̀ mọ́ o. Ó wá gbé síbẹ̀, ó wá gbé iṣẹ́ yìí lé lórí. Tó o bá ti gbé lé lórí, ó kàn máa lọ bẹ̀ láàárọ̀, ó máa gbé. Ó wá máa bu iyanrìn òkun yẹn pẹ̀lú iyọ̀ yẹn díẹ̀díẹ̀ sínú omi ìwẹ̀ rẹ. Ìwọ tó ní company, ìwọ tó ní ilé iṣẹ́ tó ti fẹ́ liquidate, ìwọ mú dà sínú omi, fi wọ́n gbogbo company yẹn tàbí ilé iṣẹ́ rẹ yẹn. Wàá rí ọwọ́ Ọlọ́run àti ọwọ́ Olúwa níbẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀, ó nílò láti share rẹ̀ nítorí ó ní àṣírí o. Àṣírí ibẹ̀ ni mò ń fún ẹ yìí pé kó share rẹ̀. Wá gbọ́ mi dáadáa, gbogbo ẹ̀dá alààyè. Sórí iṣẹ́ tó ń wò yìí, tó o bá fẹ́ rà lọ́wọ́ wa 10,000 naira ni. Ṣùgbọ́n láti last week Wednesday on the 1 April ni mo ti fún àwọn èèyàn yìí ní àǹfààní iṣẹ́ yìí with just 2,000 naira. Sórí ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ opportunity, lẹ́mí mi sọ pé káwọn èèyàn kan tún jẹ àǹfààní rẹ̀. Nítorí ẹlòmíì ò ní agbára 10,000 naira ṣùgbọ́n wà nítòsí ọ̀dọ̀ wa, Ṣàngó Ọ̀tà Ìjókòó lọ́dọ̀ wa ní Ogun State. Ìwọ tó bá wà nítòsí, ó yẹ kí ìwọ náà wá ní ọjọ́ Wednesday kó wá gba iṣẹ́ pẹ̀lú just 1,500. Tó tún rí pé Olúwa nígbà àwọn èèyàn kan wà, mo nílò láti ṣe wọ́n lóore. Kò dẹ̀ sí kan tí mo lè lò láti fi ṣe wọ́n lóore, wúrà àti fàdákà èmi ò ní. Ṣùgbọ́n ìmọ̀ Olúwa tá a fi fún mi yìí náà mo lè fi ràn wọ́n lọ́wọ́. Ìwọ máa bọ̀ ní ọjọ́ Wednesday on the 8th April yìí ní dédé agogo 9 àárọ̀ títí di agogo 2. Wàá ra iṣẹ́ yìí ní just 1,500. Ẹlẹ́ẹ̀kejì, wàá dẹ̀ tún ṣe ìṣọ́nà ọ̀fẹ́ láì sanwó, láì gba ohunkóhun lọ́wọ́ rẹ̀. So ti rí pé opportunity méjì ni. Ìwọ náà má da opportunity nù. Opportunity comes once. I'm expecting you on Wednesday. God bless you. Ìwọ tó bá fẹ́ pè mí sórí nọ́mbà mi 08108778741 tàbí 07016014790. Wọ́n náà tètè gbé báàgì ẹ kó jórí ọ̀fẹ́. Iṣẹ́ ọṣẹ tí à ń ṣe, ta ṣe oníyanrìn òkun yẹn, ó sì wà lẹ̀ fún títà. Àwọn tó bá wá Wednesday náà 1,500 náà ni wọ́n máa rà á. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ fẹ́ sọ pé ẹ fẹ́ order rẹ̀ is 10,000 naira. God bless you.